òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ẹkúnlé là ń kára lé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà olólùfẹ́ wa mà kí ni ó mà tọ́jọ́ mẹ́ta ẹkú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò ìtúní ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òwe tí àti bàbá àlùbáríkà wẹ̀bìdà ní ìlú Ìgbòdù lẹ́ni lórí ètò kí la gbé wá fún yín kí la fẹ́ sọ kí la fẹ́ gbé yẹ̀wò yìí olólùfẹ́ wa ìmọ̀ wá nǹkan fìdílé nǹkan ẹjẹ́ àjọ ṣètò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bó ti rí bàbá àlùbáríkà wà ń kalẹ̀ wẹ̀bìdà bàbá o. Yèyé ẹ kú oṣù tuntun lọ́jà sọ̀pọ̀ ẹ̀ ọdún tó oṣù tí ń bọ̀ bá wa láyọ̀ á lékún lówó á lékún lọ́lá àní sì jẹ àní sì mu. Bàbá lórí ètò lẹ́yìn àti mọ́ṣù tuntun báyìí ìyẹn oṣù August oṣù kẹjọ ọdún tá má sọ̀rọ̀ nípa oṣù August irú oṣù wo ni àwọn ọmọ wo ló ń gbé ń bẹ̀ kí ni ìràwọ̀ wọn kí ló bá lọ then kí làwọn nǹkan tó yẹ kó máa ṣe kí dẹ̀ sí ní èrò wọn. Oṣù August oṣù kẹjọ nù August ọmọ pé oṣù yẹn àwọn ọmọ yẹn ọmọ oníràwọ̀ ni wọ́n bọ̀tí ọ̀pọ̀ wọn ẹlẹ́gbẹ́ ọmọ ní máa pọ̀ nú ẹ̀ tí ó gẹ̀ẹ́jì ọ̀rọ̀ mi àwọn ẹgbẹ́ tí wọ́n máa ń ní wọ́n ní pé wọ́n máa fẹ́ràn ọ̀rẹ́ tó ti yẹ wọ́n á fẹ́ràn ọ̀rẹ́ wọ́n á fẹ́ máa kó ọ̀rẹ́ jọ kẹ́bí wá wọn káwọn èèyàn wá wọn àwọn ọmọ Ọgọ́sì máa fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ máa ń jẹ́ ọmọ olóríire ọmọ wọ́n máa ń jẹ́ olóríire ọmọ sórí oṣù yẹn oṣù ni o ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ fún àwọn ọmọ yẹn ni pé èyí tó bá jóbìnrin kì í tètè ka ọkọ fífẹ́ kún o èyí tó bá jẹ́ obìnrin ọkùnrin náà kì í tètè kàyàwó kún pé wọ́n tètè kà sí pé káwọn fẹ́ yàwó ìyẹn àwọn òbí ọmọ yẹn ni wọ́n fi máa ṣe nǹkan ẹgbẹ́ wọn fún wọn wọ́n fi lè tètè fọkàn sí pé wọ́n fẹ́ ṣègbéyàwó wọ́n fẹ́ bímọ torí ẹlẹ́gbẹ́ ọmọ ni wọ́n máa jẹ́ olókìkí ọmọ ni wọ́n o bọ̀tì nínú iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kí ló ní mo wí wọ́n lè ṣiṣẹ́ ògùn nǹkan tó bá jẹ mọ́ nǹkan irin wọ́n lè ṣiṣẹ́ rẹ̀ wọ́n lè ṣiṣẹ́ irin wọ́n lè ṣiṣẹ́ ògùn wọ́n ṣe ògùn gẹ́gẹ́ bí wọ́n ta ni ni wọ́n ṣe òwò tó bá jẹ mọ́ ògùn ṣá wọ́n lè ṣe wọ́n lè ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò wọ́n lè sọ̀rọ̀ torí nǹkan tó jẹ́ pé ṣùgbọ́n àwọn ọmọ tó bá ti wà bẹ́ẹ̀ yẹn òbí wọn máa múra fún wọn o torí wọn ìrìn àjò ni wọ́n fẹ́ máa lọ wọn ì fẹ́ dúró sílé wọ́n fẹ́ máa travel ni arìnrìn àjò sì ni wọ́n ológo ọmọdé ni wọ́n ṣùgbọ́n wọ́n á ra àwọn nǹkan kan sómọ ẹ̀pà yíyan tí wọ́n ti yan wọ́n wá dì wọ́n ni wọ́n á gbàdúrà sí tí wọ́n á lọ lè fáwọn ọmọ tó wà lọ́dọ̀ oníbàárà fọmọ oṣù yẹn ó tún kù àwọn nǹkan kan tó yẹ kó tún ṣe lórí àwọn ọmọ oṣù torí pé kí ni kógbò yóò fi lè tètè dé kíràwọ̀ yóò fi lè tètè tùbà ó túṣẹ fún wọn wọ́n wá ní ṣùgbọ́n wọ́n sábà máa ń bínú ọ̀rọ̀ tí ó tọrọ ni máa bí wọn nù ọ̀rọ̀ kékeré nítorí ọba lérò bí wọ́n á bínú sí wọn ò ní bínú sí àmọ́ ọ̀rọ̀ tí ó tó ọ̀rọ̀ ni wọ́n máa bínú sí tó bá lè ti bínú yẹn bí wọ́n bá ti sọ̀rọ̀ tán bá ti ṣe gbogbo gbàgbàgbà ibẹ̀ náà ló ti tán bọ̀tẹ́ ni wọ́n bá sọ̀rọ̀ sí yẹn kì í sábà tán nù wọ́n máa dì wọ́n mọ́nú ni wọ́n fi máa ṣe nǹkan ẹgbẹ́ fún wọn wọ́n fi máa ṣe nǹkan ẹgbẹ́ fún wọn bọ́rọ̀ yẹn bó ṣe lọ nìyẹn tó wá rí
àwọn ọmọ yẹn ọmọ ológo ni wọ́n o, ọmọ ológo ni wọ́n o, torí pé kí ni ìràwọ̀ yẹn ìràwọ̀ atẹ́gùn ni, wọn ò fẹ́ ooru. Kí ló ní mo wí? Wọn ò fẹ́ ooru o, níbi nǹkan tó bá tutù ni wọ́n máa ń fẹ́. Aṣọ white làwọn náà máa ń fẹ́, nǹkan tó bá funfun ni wọ́n máa ń fẹ́, aṣọ tó bá white ni wọ́n máa ń wọ̀. Tí wọ́n bá ti wá ṣe dìrù ẹgbẹ́ wọn fún wọn, tí wọ́n ṣe nǹkan ọ̀tún wọn fún wọn, sòsì fún wọn pé ìpẹ́ lówó. Sórí bí kẹ́ amúra lórí ọmọ lọmọ fi tètè soríire. Abíamọ ọ̀dà pẹpẹ bá yí ẹyin kíní, ayé ẹyin kejì, ayé ẹyin kẹta, tó bá yé ẹyin lórí mẹ́jọ, apá lélẹ̀, atúyẹ́ kan lé. Èyàn ò gbọ́dọ̀ fọwọ́ kàn án. Téèyàn bá ti fọwọ́ kẹyìn yẹn yóò dá lẹ́tẹ̀. Abíamọ mélòó ní ń pààlè fọ́mẹ̀? Abíamọ mélòó ló fọwọ́ sọ́mẹ̀ lára pé kọ́wọ́ bímọ kàn? Abíamọ ní múra lórí ọmọ, kò sọ́mọ tí ò lógo. Tábíamọ bá wá múra, ó ń tọ̀hún gan fúnra kó múra lórí ọ̀rọ̀ rẹ̀. Lórí ọmọ August tẹ́ sọ yìí, ìràwọ̀ ohun ìmutí, ìràwọ̀ ohun ìfa sìgá, gbogbo nǹkan tó bá tó látẹ́gùn ni wọn, gbogbo nǹkan tó bá ti lágbára bẹ́yẹn ìràwọ̀ ohun èṣe. Bọ̀dù wọ́n fẹ́ràn ọ̀rẹ́, kí náà ọ̀rẹ́ ọ̀wá lè jẹ́ kéèyàn ó ṣe, kí wọ́n fi mọ́ wàá máa bọ́ọ̀rẹ́ burúkú rìn ńlá fi ṣiṣẹ́ lórí wọn. Kí wọ́n má fi bọ́ọ̀rẹ́ olórí ibú pàdé lónítọ̀hún gàgà fi tó bá jọ́mọ oṣù yẹn ní fi ṣiṣẹ́ lórí rẹ̀. Torí ọmọ August ń gbà mí tó bá ti ń wọ 40 kìíní kan lè sábà gbádùn àwọn òun. Ṣùgbọ́n ìṣòro mi tó, wọ́n máa ń jáde mọ́ kàn nǹkan. Wọ́n máa ń jà, kódà bó sọ̀rọ̀ fún wọn nísìnyí, wọ́n á kà á kún. Wọ́n wí nǹkan kan, wọ́n á fẹ́ gbọ́. Wọ́n máa ń jáde mọ́ kàn ọ̀rọ̀. Ó gẹ́tì ọ̀rọ̀ mi tó. Ṣùgbọ́n tí èèyàn bá wá ti jẹ́ èèyàn kan tó Ọlọ́run ń fún wọn nímọ̀ràn, ẹ ṣe báyìí o, ṣe báyìí o, ọ̀rọ̀ yẹn á máa kúrò nínú wọn, á máa kúrò nínú wọn, á máa kúrò nínú wọn. Wọ́n sì máa ń ṣe é nìyẹn. Ó dẹ̀ sì jẹ́ nìyẹn. Àwọn nǹkan wo wá ní nǹkan ìwọ̀ wọn? Aṣọ dúdú wọn ò fẹ́. Ejò tí ń fàyà fà wọn ò fẹ́. Kíní kan wọ́n máa ń pè lálákàn, ìràwọ̀ wọn ò jẹ́. Torí gàràgàrà akàn, ìràwọ̀ wọn ò jẹ́. Edé ńkọ́? Edé ọmọ ìyá kan náà bọ̀. Èyí oge tó dé. Ṣé bọ́ máa kàn lélẹ̀? Gbogbo ẹni tí ìràwọ̀ rẹ̀ ọba ti jẹ́ akàn, kò gbọ́dọ̀ máa jẹ dé. Torí òórùn irú nǹkan bẹ́ẹ̀ wọn ò dẹ̀ fẹ́ràn bí òórùn wà. Òórùn tí ò ṣe bẹ̀ fún àbí nǹkan kan, àwọn ọmọ oṣù yẹn ò fẹ́. Ọ̀tí wọ́n fẹ́ kọ́ máa ṣe àdúrà ìbẹ́yẹ fún wọn ní gbogbo ìgbà. Wọ́n fi lè tètè, wọ́n máa mú bọ́ lórí ọkọ, wọ́n máa mú bọ́ lórí iṣẹ́, wọ́n máa mú bọ́ lórí aya, wọ́n máa dá ronú. Wọ́n máa dá ronú. Ọ̀rọ̀ máa ń wà lọ́kàn wọn. Wọ́n máa gbọ́rọ̀ sọ́kàn. Ọmọ August máa ń gbé ọ̀rọ̀ sọ́kàn. Ẹ bá sọ̀rọ̀ fún báyìí, ibẹ̀ lọ́kàn rẹ̀ ó wà. Tó bá ń ṣiṣẹ́ kan, Ọlọ́run ṣe iléeṣẹ́ yìí ò ní dàrú báyìí. Bó ni ó ṣe di ńlá báyìí? Bó ni ó ṣe gbààyè báyìí? Bó ni mo ṣe fẹ́ ṣe? Tá ojú ò ní tì mí, mo ìfẹ́ jẹ́ èèyàn lówó. Téèyàn bá ń bá wọn ṣiṣẹ́, kóṣù fẹ́ parí báyìí, wọ́n ti fẹ́ kówó rẹ̀ fún. Tí wọn bá ti wà rówó yẹ̀ sábà, ṣùgbọ́n wọn ò fẹ́ mẹ́lẹ́ o. Téèyàn bá ń bá wọn ṣiṣẹ́ tí bá ń sọ̀lẹ̀, Olúwa rẹ̀ agbára rẹ̀ níbi tí ó fẹ́ o. Wọ́n á sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ sí i. Ọ̀rọ̀ ẹnu wọn èsì dá. Ọmọ August, wọ́n bá ya ẹnu sọ̀rọ̀ síyàn, téèyàn ò bá múra, á fẹ́ lọ larí mọ́gi. August ọmọ, bàbá òṣìṣẹ́ wọn bí iṣẹ́ ọba ti ṣe owó rẹ̀. Wọ́n bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn,
wọ́n bá ṣiṣẹ́ rẹ̀, wọn ò ní ṣe mẹ́lẹ́. Má jẹ wọ́n lówó, tí wọ́n bá ti jẹ wọ́n lówó, tí wọ́n bá sì pé fún ẹ yóò mú ẹ, torí oògùn wọn ò gbọ́dọ̀ mísì. Wọ́n ìfẹ́ pé oògùn àwọn mísì mọ́ téèyàn, wọ́n ìfẹ́ kí téèyàn ló mísì mọ́ táwọn. Wọ́n máa ń lóòótọ́, wọ́n máa ń lóòótọ́, wọ́n máa ń lóòótọ́, wọ́n máa ń lóòótọ́. Ìràwọ̀ yẹn dáa, ìràwọ̀ yẹn dáa bọ̀ tí ó lé ni pé wọ́n nídìí kó máa ṣe nǹkan ẹgbẹ́ fún wọn, torí wọ́n máa ń di nǹkan máa ń yẹra ọkàn, wọ́n máa ń lé àrò wá, wọ́n máa ń ronú lórí nǹkan. Tọ́ba dẹ̀ ti ń di pọ́jọ́ orí wọn ń lọ, wọ́n máa ń ronú ọtí gúgúrú. Àwa wọ́n jẹ́ tu gbogbo àṣírí. Ẹni tó bá fẹ́ mọ̀ ó pe bàbá rẹ̀. Owó òun náà lẹ́sìn wẹ̀wẹ̀ yẹn mọ́ August, bóyá ẹni wọn níyàwó ẹni wọn lọ́kọ tàbí bí wọn lọ́mọ tàbí ẹ̀yin fúnra yín jẹ́ August, oṣù kẹjọ oṣù August. Ẹ pọ̀ sí bàbá Alùbáríkà web dem tí ẹ bá fẹ́ gbọ́ ohun ìyẹn òyìnbó fẹ́ gbọ́ fúlì tẹ̀lé fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ṣe máa ṣe. Ẹ kàn sí wọn ní ìlú Ìgbòdù kíbi tá a bá ti wọ̀ ẹ̀ operation tó ní kò dúgà rẹ̀ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbòdù junction ní tí rísà mọ̀ bàbá Alùbáríkà tàbí kẹ́ ẹ pé 08023829492 ẹ pè wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n èyí tẹ bẹ ṣe máa rìn bẹ ṣe máa ṣe ẹ ètè múra ọ̀fẹ́ ìtẹjọ ọmọ August tẹ fẹ́ wọn tẹ ní wọn láyà ọkọ ni tàbí tẹ bímọ àbẹ́yìn gangan ẹ béèrè kẹmọ kí ayé wa ṣe kíni kó lè ní tẹ̀síwájú ẹ̀yà ara lé ó dàbọ̀ ó tún dijọ́ mẹ́jọ. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.